àsìkò yìí ẹ káàbọ̀ síkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn eré ìdárayá ló ń dé sétí ìgbọ̀nyín ká tó mú ìròyìn eré ìdárayá náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ alójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV nàìjẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́pọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ nàìjẹ́ lórí TikTok. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn eré ìdárayá náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà NFF ni wọ́n ti sọ di mímọ̀ pé lónìí tí ń ṣe ọjọ́ Ajé ni wọn yóò máa ṣe àfihàn ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀‐èdè Nàìjíríà Super Eagles, ìyẹn Finidi George. Finidi George ni wọn yóò ṣe àfihàn rẹ̀ ní ìlú Àbújá lónìí fún gbogbo àwọn oníròyìn láti kéde rẹ̀ wípé òun ni ẹni tí yóò máa tẹ ọkàn létí lọ fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Super Eagles. Finidi George ẹni ọdún mẹ́tàléláàádọ́ta ni wọ́n yàn lẹ́yìn tí ó ṣe pẹ̀sẹ́rò fi inú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Finidi George ló ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀gbẹ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Ajax kí ó tó di igbákejì akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles fún ogún oṣù. Finidi George ló ṣe bẹ́ẹ̀ ló gba ife ẹ̀yẹ ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà fún ikọ̀ agbábọ́ọ̀lù Enyimba ní sáà tí ó kọjá. Ó fi inú ikọ̀ agbábọ́ọ̀lù náà sílẹ̀ nígbà tí ó ń tẹ̀síwájú pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Enugu Rangers láti rí i pé àwọn náà rí ọwọ́ mú ní ìparí sáà tí a wà yìí níbi ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí ẹ̀kọ́ tí wàá ṣojú mi wọn pé Finidi George ni wọn yóò máa ṣe àfihàn rẹ̀ lónìí. Bákan náà ni Finidi George ti ṣe ìfún tí ó dàbí ìdágbére fún ikọ̀ agbábọ́ọ̀lù Enyimba láti sọ di mímọ̀ fún wọn pé òun ti ṣetán pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Arábìnrin tó jẹ́ eléré sísá tó ti fi ìtàn balẹ̀ rí dáadáa ní agbo àwọn eléré ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Tóbi Amusan ló tuntun fi ìtàn tuntun balẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tó ń sáré jù ní ìpele ti àwọn obìnrin tí wọ́n sáré ní 100 meters tí wọ́n pè ní 100 meter hurdles ní ọdún tí a wà yìí. Eléyìí ló wáyé lẹ́yìn tí ó jáwé olúborí níbi ìdíje eré sísá kan tí wọ́n pè ní Jamaica Athletic Invitation tó wáyé ní Kingston ní orílẹ̀-èdè Jamaica. Ó sáré kọjá àwọn akẹgbẹ́ rẹ̀ àti ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ògo àgbáyé eléré sísá Diana Williams. Ní báyìí Tóbi Amusan ni ó ti ń léwájú gẹ́gẹ́ bí eléré ìdárayá èyí tí ó ti ń sáré jù. Bákan náà bí ẹ kò bá gbàgbé níbi eré sísá náà èyí tí ó wáyé lópin ọ̀sẹ̀ ní Tóbi Amusan ti bẹ̀rẹ̀ pẹ̀lú eré tí kò dára nígbà tí ó ń tọ àwọn eléré sísá méjì lẹ́yìn, ṣùgbọ́n nígbà tó kù díẹ̀ kí eré ìdíje náà kó tẹnubọ̀ epo Tóbi Amusan rí ọwọ́ mọ́. Eléyìí ló jẹ́ pé ó parí sí ipò kíní láti fi rọ́ àwọn eléré sísá àwọn akẹgbẹ́ rẹ̀ obìnrin sẹ́yìn. Ní báyìí Tóbi Amusan ni wọ́n ti sọ di mímọ̀ wípé òun ni yóò máa mú àkọsílẹ̀ náà lọlé pẹ̀lú bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ níbi ìdíje eré sísá náà. Bí ẹ kò bá gbàgbé wípé Tóbi Amusan ló parí sáà tó kọjá pẹ̀lú ohun tí ó dára látàrí bó ṣe gba ife ẹ̀yẹ níbi ìdíje eré sísá Diamond League ní ìlú Oregon fún ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré tó sì wà ní ipò kíní ìyẹn Novak Djokovic ni kò tí ì láǹfààní láti tẹ̀síwájú mọ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ níbi ìdíje Rope Open fún ìgbà kẹta ní ìpele ìkẹta lọ́jọ́ àìkú Sunday àná, nígbà tí akẹgbẹ́ rẹ̀ agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré Alejandro Tabilo tó nà án pẹ̀lú àmì ayò 6-2 6-3 láti rí pé ó fi ìdí rẹmi fún ìgbà kẹrìnlélógún níbi ìdíje Grand Slam title. Novak Djokovic ni ó ti ń ṣe bẹ́ẹ̀ ló ti ń ṣe dáadáa bọ̀ kó tó dé inú ìdíje yìí, ṣùgbọ́n nígbà tí òun àti arákùnrin yìí tó wá láti orílẹ̀-èdè Chile tí wọ́n kojú ara wọn, ẹni tí wọ́n gbé gẹ́gẹ́ bí òṣùwọ̀n tó wà ní ipò kejìlélọ́gbọ̀n lórílẹ̀-èdè àgbáyé ló ti ṣe dáadáa láti rí pé òun na Novak Djokovic, ẹni tí ó jẹ́ ọ̀kan gbòógì lágbo
bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré Novak Djokovic ẹni ọdún mẹ́rìndínlógójì ni ó dágbére fún ìdíje Europe Open lẹ́yìn ọjọ́ méje tí àwọn èèyàn kan ṣèèṣì sọ ohun tó dàbí ike omi lù ú níbi tí ó ti ń kojú ẹnìkan tó jẹ́ akẹgbẹ́ rẹ̀. Ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid àti àwọn olólùfẹ́ wọn ni wọ́n ti ń fi ìdùnnú wọn hàn ṣáájú wípé àwọn kò lè dúró mọ́ láti rí Kylian Mbappe kó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù náà ti ṣe kéde lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tí a lò tán wípé òun yóò máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù PSG sílẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe fi àdéhùn rẹ̀ sí òpin lẹ́yìn ọdún méje tó ti lò nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG. Ní báyìí bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì sọ inú ikọ̀ agbábọ́ọ̀lù tí yóò lọ ṣùgbọ́n ìgbàgbọ́ wà wípé ó ṣeéṣe kó máa lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti ṣe lérò rẹ̀. Báyìí ẹni ọdún márùnlélógún ìyẹn Kylian Mbappe ni àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ti sọ di mímọ̀ wípé àwọn ń dúró dè láti jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Bákan náà ní àná òde yìí ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ni wọ́n ṣe àfihàn ife ẹ̀yẹ Spanish La Liga èyí tí wọ́n gbà fún gbogbo àwọn olólùfẹ́ wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG. Ni àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù PSG ni wọ́n ti bú Kylian Mbappe lásìkò tí wọ́n kéde orúkọ rẹ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí wọ́n gbá lọ́jọ́ àìkú Sunday àná. Agbábọ́ọ̀lù ògo àgbáyé Cristiano Ronaldo ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti pa lẹ́kún wípé kò ní rí ife ẹ̀yẹ kan gbà ní ìsáà tí a wà yìí lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù Al Hilal tí wọ́n fi ọ̀bà lé àṣeyọrí nínú ìdíje líìgì orílẹ̀-èdè Saudi Arabia Saudi Pro League lẹ́yìn tí wọ́n gba ife ẹ̀yẹ náà fún ìgbà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ àbámẹ́ta Saturday. Eléyìí ló túmọ̀ sí pé Cristiano Ronaldo àti ikọ̀ rẹ̀ Al Nassr wọn kò ní rí ife ẹ̀yẹ kan gbà ní sáà tí a wà yìí. Ikọ̀ agbábọ́ọ̀lù Al Hilal ni wọ́n pàdánù agbábọ́ọ̀lù tí wọ́n fi owó rọ́gbùrọ́gbù rà ìyẹn Neymar Junior sọ́wọ́ ìfarapa nínú oṣù kẹwàá ọdún tó kọjá. Wọ́n ṣe àṣeyọrí ìlànà lẹ́yìn tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Al Azim pẹ̀lú àmì ayò 4-1 láti kọjá ikọ̀ agbábọ́ọ̀lù tí Cristiano Ronaldo ṣe ojú fún pẹ̀lú àmì 12. Ní báyìí ikọ̀ agbábọ́ọ̀lù Al Hilal ni wọ́n ti wà ní ìpele wọn kò tí ì nà rí níbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí wọ́n ti gbá èyí tí iye rẹ̀ tó 29. Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United àti ikọ̀ agbábọ́ọ̀lù Everton Wayne Rooney ló ti sọ di mímọ̀ wípé ohun tó ń ṣẹlẹ̀ sí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lọ́wọ́ yìí ló dàbí wípé àwọn agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà ni wọn kò fẹ́ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá Erik ten Hag tó fi mọ́ ìfarapa èyí tí ó ń dé bá àwọn agbábọ́ọ̀lù wọ̀nyí. Wayne Rooney ẹni tó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United gbàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní pápá ìṣeré Old Trafford lánàá. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé eléyìí ló jẹ́ ìgbà kejì tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United yóò máa tọ́ ìyàwó àti wípé lápapọ̀ ó ti tó ìyà 14 tí wọn yóò máa tọ́wò níbi ìdíje English Premier League ní sáà tí a wà yìí. Eléyìí ló mú kí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wà ní ipò kẹjọ lórí tábìlì ìdíje EPL èyí tó burú jù jáì nínú ìtàn àkọsílẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni Rooney bu ẹnu àtẹ́ lu àwọn àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà látàrí ìfarapa èyí tí ó ń dé bá wọn. Ó ní tí wọ́n bá rí dáadáa wọn yóò rí wípé àwọn agbábọ́ọ̀lù yìí ní ìfarapa ń bá fíra èyí tí kò fún wọn láǹfààní láti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Lákòótán ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Mikel Arteta ló ti sọ di mímọ̀ wípé òun yóò máa wo ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur àti ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City èyí tí yóò máa wáyé lọ́jọ́ ìṣẹ́gun ọ̀la. Mikel Arteta ló sọ eléyìí di mímọ̀ lẹ́yìn tí wọ́n jáwé olúborí nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lọ́jọ́ àìkú Sunday àná. Ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n rí góòlù kan gbá wọlé láti ọwọ́ agbábọ́ọ̀lù wọn ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Leandro Trossard. Òun ló fún wọn ní
ọwọ́ iwájú láti gbá góòlù yẹn wọlé láti rí pé wọ́n ṣe àṣeyọrí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ní báyìí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ti ń sọ di mímọ̀ wípé àwọn wòye sí ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur àti ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City látàrí wípé ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni yóò sọ bí àwọn yóò ṣe gba ife ẹ̀yẹ EPL àbí àwọn kò ní gbà á. Ó wá sọ di mímọ̀ wípé tí wọ́n bá rí dáadáa àwọn ti gbìyànjú agbára wọn láti rí pé àwọn mọ́wọ́ bà ife ẹ̀yẹ EPL ní sáà tí a wà yìí. Ó nítorí àwọn àṣìṣe díẹ̀ tí àwọn ṣe láàrin ìdíje EPL ló jẹ́ kí àwọn bá ara wọn ní ìpele tí àwọn wà báyìí. Bí ó ti mọ rèé fún ìròyìn eré ìdárayá láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Ògúntaláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn eré ìdárayá kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn eré ìdárayá wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. A wá la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàbìtì.